Ẹ kú dédé ìwòyí, ẹ gbọ́ àwọn ìròyìn tó jẹyọ nínú ìwé ìròyìn The Matrix tó jáde lónìí ọjọ́ kẹta oṣù keje ọdún 2024. Ẹniọlá Sàlíù lórúkọ mi. NNPC ti kéde ìlú òfararọ látàrí bí epo rọ̀bì ní pípọ́n ṣe dínkù lórílẹ̀‐èdè yìí. Lábẹ́ rẹ̀, ó ní àwọn ti kéde ogun tó ń kojú ìpèsè epo rọ̀bì lórílẹ̀‐èdè yìí. Ó sọ ìdí tí àdínkù fi bá epo rọ̀bì tí orílẹ̀-èdè yìí ń pèsè. Ìjọba àpapọ̀ yóò ṣe ìfilọ́lẹ̀ ilé epo tí wọ́n ti ń ta afẹ́fẹ́ gáàsì 12 ní ọjọ́bọ̀ Thursday ọ̀sẹ̀ yìí ní ìpínlẹ̀ Èkó. Dangote ti sọ̀kò ọ̀rọ̀ sí báńkì àgbà orílẹ̀-èdè yìí lórí ìdá 30% èlé orí owó. Lábẹ́ rẹ̀, ó ní yóò ṣe àkóbá fún ìdàgbàsókè orílẹ̀-èdè yìí tí yóò sì ṣe ìdènà fún ètò dídá iṣẹ́ sílẹ̀. Ìjọba ìpínlẹ̀ Sokoto ti bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ tako Sultan ilẹ̀ náà. Ó ṣeéṣe kí wọ́n gba ipò àṣẹ lọ́wọ́ rẹ̀ kí wọ́n sì yan alámòjútó agbègbè. Báńkì àpapọ̀ orílẹ̀-èdè yìí ti ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn ilé ìfowópamọ́ àti àwọn tó ń ṣe pàṣípààrọ̀ owó fún bí wọ́n ṣe ń kọ owó dọ́là tó kéré. Ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀-èdè yìí ti ṣe àgbéjáde orúkọ àwọn 198 tí wọ́n fẹ́ fún ní ìgbéga sí ipò agbẹjọ́rò àgbà ìyẹn SAN. Ìjọba àpapọ̀ ti ṣe ìkìlọ̀ fún àwọn òṣìṣẹ́ rẹ̀ tí wọ́n kúndùn láti máa ṣàgbéjáde àwọn ìwé àṣírí ilé-iṣẹ́ kó wá wọn. Ó ní ẹ̀wọ̀n ni wọn yóò máa rán wọn lọ. Ìròyìn eré ìdárayá. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Netherlands ti fi ọ̀nà ilé hàn orílẹ̀-èdè Romania nígbà tí Turkey ṣe bákan náà pẹ̀lú orílẹ̀-èdè Austria nínú ìdíje Euro 2024. Ẹ lọ ka ìròyìn lóríṣiríṣi síwájú sí i láti inú ìwé ìròyìn The Matrix tó jáde lónìí lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣòǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sàlíù lórúkọ mi.